pẹ̀lẹ́ wọ̀ tá a lọ síwájú. Mo ń wo TikTok mi. Mo ń lo ilé tó fine. Inú ẹ̀ ń bàjẹ́. Ó dáa o. Mo ti lo ohun tó fẹ́ o. O ò rí ilé alámọ̀. Sẹ́nu ẹ̀ ń dùn. I'm on transit. Bàbá aláàánú mi, ìyá ṣe òwò. Ọkọ mi, olówó orí mi, ṣebí wà lọ́kọ mi láti pilẹ̀ṣẹ̀ wa. Ìbàrẹ̀ Elédùmarè ọba tó ní ohun gbogbo tó sì lè ṣe ohun gbogbo. Ẹ kú dídí àsìkò níbikíbi tẹ́ bá ti ń wo ìkànnì yìí, mo bẹ̀ ọ́ tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ rèé tó ṣe ń darapọ̀ mọ́ ìkànnì yìí, ìkànnì Lovers Arenas TV ní ìkànnì tí ó já sí yìí, mo bẹ̀ ọ́ bá mi subscribe sí wẹ̀gbẹ́ rẹ̀ ọ̀rọ̀ àmì àgọ́ kan níbẹ̀ táwọn olóyìnbó ń pè ní notification bell. Bá mi tẹ̀ ẹ́, tó bá ti tẹ̀ ẹ́ tán yọ̀ǹda rẹ̀ ọ́ láǹfààní láti máa wo ìkànnì yìí ní gbogbo ìgbà táwọn ètò wa bá ti ń jáde. Ìjà ara tí wọ́n bá sọ wípé àwọn ènìyàn tẹ̀ ń wò lójú amóhùnmáwòrán yìí, ìyẹn olórí Sílẹ̀kùnwọlá pẹ̀lú Hamzat Oriyomi, ìyẹn ni tó ní Àgídìgbò FM. Tó bá sọ pé inú àtìmọ́lé ni wọn yóò wà nínú ọdún tí a fẹ́ ṣe yìí, kò ní dàbẹ́ ni wípé wọ́n máa ní kí onítọ̀hún kó gbẹnu ẹ̀ sọ́hùn. Èyí ni láti sọ fún gbogbo wa pátápátá lákọ̀ọ́kọ́ wípé wọn ò tí ì yọ̀ǹda Hamzat Oriyomi o. Àti fún gbogbo ẹ̀yin tó dàbí ọ̀tá Oriyomi, ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín báyìí, ẹ bá wa ké sí ìjọba. Gbogbo ẹni tẹ́yin náà bá mọ̀, ẹ bá wa ké sí wọn wípé kí wọ́n jọ̀wọ́ kí wọ́n yọ̀ǹda onínúure ẹ̀dá ènìyàn Sílẹ̀kùnwọlá Naomi, olórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí nínú ilé ààfin Ọ̀ọ̀ni Ọ̀jájá. Fún gbogbo àwọn tó bá mọ Ọ̀jájá, kàn jọ̀wọ́ kàn bá wa bẹ̀ kábíyèsí wípé kàn dá sí ọ̀rọ̀ yìí kí wọ́n sì lè túlẹ̀, nítorí ìsọkúsọ táwọn ènìyàn ń sọ káàkiri ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́. Oríṣiríṣi fọ́nrán láti wò, àmọ́ mi ò ráyè láti gbé fọ́nrán kankan wá lásìkò tí a wà yìí, bí kò ṣe wípé ká bá wa ké sí àwọn ìjọba wa wípé onínúure àti onídídùn ní àwọn ènìyàn tí wọ́n mú yìí. Kò ń ṣe pé wọ́n ní lọ́kàn láti pa àwọn ọmọ yìí, kò tún ṣe pé wọ́n ní lọ́kàn láti fi àwọn ọmọ yìí láti fi wọ́n ṣe ètùtù. Kò sẹ́ni tó mọ ohun tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la. Bí ọ̀rọ̀ Oriyomi, ẹ wo bó ṣe sọ́nà. Wojú mi dáadáa. Inú lè máa bí ẹ bí mo ṣe ń ṣe o, kó o ní mò ń sakọ. Èmi ò máa sakọ, ọpẹ́ ni mò ń dú lọ́dọ̀ ọba tó lèmi àtiwọ́. Tí n bá dò ní ńkọ́. Òkúkú ń ṣe wípé onínúure olórí Naomi àti Hamzat kò ń ṣe wípé wọ́n ṣèkà fún ẹnikẹ́ni, àmọ́ ibi tí àwa Yorùbá ibi tá à ń gbé ọ̀rọ̀ yìí gbà òun ló yàtọ̀ síra wa. Ẹ jẹ́ kí a gbọ́ra wa yé kí a sì fọwọ́sowọ́pọ̀ láti yọ̀ǹda àwọn ènìyàn yìí. Mo mọ̀ wípé ariwo tèmi tí yín ń kọ́ ó lè gbé àwọn ènìyàn wọ̀nyí jáde. Ẹ má jẹ́ kí a tún máa tàbùkù bá wọn. Èyí kì í ṣe àsìkò tó yẹ láti máa sọ ọ̀rọ̀ kòbákùngbé, nítorí wípé àwọn adájọ́ tí ẹ̀ ń wò yìí wọ́n fẹ́ kó jẹ́ wípé ẹ̀rí máa jẹ́ mi nìṣó wípé ó wà. Àwọn èèyàn kan rèé tí wọ́n sọ̀rọ̀ láàrin ara wọn, wọ́n sì sọ
wọ́n sì sọ ọ̀nà àbáyọ àti ohun tí a lè ṣe láti fi ran àwọn ènìyàn wọ̀nyí lọ́wọ́. Ní kòpẹ́kòpẹ́ ẹ jẹ́ kí a tẹ́tí sílẹ̀ kí a gbọ́ ohun tí àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n fẹ́ wí àti pé ibo ni ọ̀rọ̀ náà yóò já sí. Benjamin Olúwaṣẹ́gun náà lórúkọ mi. Subscribe sí kí o sì máa wò ó yá o. Mo lè kọ́ mi lẹ́jọ́, ẹ má bínú. Ẹ sọ̀rọ̀ ẹgbọ́n ọmọ. Ẹjọ́ àmọ̀ràn ni mo mú wá tí mo fẹ́ gbà wá lára àwọn nǹkan tí ó lè rọ kéèsì lọ́wọ́. Yes ni mo ma. ṣe ń torí ẹ̀fẹ́ request. Yes ma. Ọkùnrin lẹni tó ń sọ̀rọ̀ sísá mi. Ẹ má bínú. You're welcome. That's all right. Go on, Okay. sir. Ṣẹ́rẹ́ mi tí mo fẹ́ bá yín sọ̀rọ̀ yìí, ọlọ́pàá ni mí ní Nàìjíríà for good 17 years. Àwọn tó bá dẹ̀ mọ̀ mi, mo ti pẹ́ lórí TikTok díẹ̀, mi change orúkọ mi change background ẹ̀. Ìdí tó jẹ́ sọ ìrọ̀rọ̀ síwájú ni pé ọ̀rọ̀ tí bá sọ àwọn tó mọ̀ mí mọ̀ pé ọ̀rọ̀ mi genuine ni. Ìmọ́lẹ̀ tí mo kàn mú wá lára àwọn nǹkan tí ó wà nílẹ̀ ni pé ṣẹ́rí tó bá jẹ́ pé ká máa mú àwọn tó ń ṣerú nǹkan báyìí ni ibi tó yẹ káwa Nàìjíríà gangan ti tara nìyẹn, because ẹ wo Lagos Ìbàdàn expressway ẹ wo iye ẹ̀mí tó claim kí ló táwọn ọmọ Nàìjíríà ò dìde. There should be someone responsible for that. Tó bá jẹ́ ká máa mú irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ibi tó yẹ ká dìde nìyẹn, a ní dìde, a ní láti dìde. Ṣẹ́rí tá a bá dákẹ́, being a police officer former police officer, I will tell you something, tendency pé kọ́ lọ ẹ̀wọ̀n ó high o. I'm confessing to you, you can be my enemy. Àwọn èèyàn wá like irọ́, ká múra wa lọ́tà just because à ń sòótọ́ fúnra wa. Tendency pé kọ́ lọ ẹ̀wọ̀n ó high. Ọ̀nà kan tí wọ́n fi ní lọ ẹ̀wọ̀n sọ́nà méjì. Irú ilé ìṣẹ̀lẹ̀ sí babaláwo rí nígbà tí wọ́n lágò mọ́ babaláwo rí lórí. Àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ ni pé àwọn ò ní kámẹ́rà fóònù lọ́wọ́ ní pátí yẹn. Ó ní kálukú dákẹ́. The same thing ló ṣẹlẹ̀ yìí o. Ẹ̀yin èèyàn máa ṣe bẹ́ẹ̀ ni pé rẹ́kọ́ọ̀dì nǹkan kan nígbà tí gbogbo incident Oriyomi yìí ṣẹlẹ̀ àti Naomi o. Instead tó ẹ gbogbo nǹkan tẹ́ ti record ẹ bẹ̀rẹ̀ sí ní gbé jáde sórí ayélujára kẹ́ máa sọ̀rọ̀ lé lórí ẹ máa mú dání ẹ máa dákẹ́. Bí yẹn fẹ́ sún jẹ ní o, Ọlọ́run ló yẹ. Ẹ máa ṣe bẹ́ẹ̀ ni pé ẹ ní kámẹ́rà fóònù lọ́wọ́ nínú incident báyìí. This is why Nigerians are so gullible. Àwọn nǹkan tẹ́ ti record tẹmọ̀ pé ó lè yọ máa jáde ẹ bẹ̀rẹ̀ sí ní poster ẹ má dákẹ́. Tẹ bá fẹ́ dákẹ́ tẹ bá rò pé Ọlọ́run kan wà níbi kan because àwa so gullible ká bí pé Ọlọ́run kan wà lókè kan tó máa ṣàánú fún bàbá láìrọ̀ Ọlọ́run kankan ò sí níbi kankan à ń tanra wa ni o. Máa yẹn á ṣiṣẹ́ wọn Naomi á ṣiṣẹ́ wọn I'm a police officer for good 17 years if you wanna hate me hate me. Ọbẹ̀ Mr. Policeman Ọlọ́run wa. Mo bá jẹ́ kí n land máa ń bọ̀ mà ẹjọ́ mà mo wá clarify point àti fi ràn kéèsì lọ́wọ́ ni. Ẹ jẹ́ ká dìde if we don't get up on our asses. Orí ọ̀rọ̀ wéré ọ̀rọ̀ ṣẹ́rí ọ̀rọ̀ Oriyomi yìí ó dàbí ọ̀rọ̀ Nàìjíríà máa dáná ni o. Àdẹ̀mọ̀ pé kò lè dá ń tọ́ra wa because a dìde. Tẹ́ bá fẹ́ jókòó sójú kan wọ́n á ṣẹ̀wọ̀n because police station ló ti máa ń build the cases lọ sí court. Òun ni ọmọ kan tó ló jí adìyẹ gbé táwọn lọ́ọ̀yà kan jáde tán ni wọ́n ṣe oníkálukú ṣiṣẹ́ how can you be insulting? Wọ́n ti gbàgbé pé police station ló ti máa ń build the case file wọ́n kì í build the case file ní court. Nǹkan tẹ́ bá gbé lọ lọ́ọ́ máa sọ̀rọ̀ lé lórí. Wọ́n á build ẹsẹ̀ cases oríṣiríṣi tẹ́yìn gbogbo tájọ jókòó sí ní ìbàdí tẹ́ máa shock you will be shocked because nǹkan tẹ́ bá gbé lọ ilé ẹjọ́ lọ́ọ́ máa ṣe wótòwótò lé lórí wọn ń ṣe investigation ní court o. Don't mix it. Don't mix it at all. Àwọn èèyàn láìkọ́ máa mix it pàtì pé ṣáwọn lọ́ọ̀yà yóò ṣiṣẹ́ wọn ni wọ́n gbé kéèsì lọ kọ́ọ̀tì ní 2010 ìgbà tó di 2014 lọ́tọ̀ sentence wọn. You forgotten the fact that wọ́n ti rope wọn láti police station. Nǹkan tó bá débẹ̀ lọ máa debate lé wọ́n lónìí wá lọ́la èrò pé wọ́n lónìí wá lọ́la ilé wọn lọ́ máa ti máa dàmàlà ni. Wọ́n máa remind wọn ṣeré ni. Wọ́n lè kọ́ lo first 10 years níbẹ̀ tí kò ní sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. That is Nigeria we are. Tá a bá fẹ́ ràn wọ́n lọ́wọ́ kí n parí ọ̀rọ̀ mi kí n má sọ pé emotional because ọ̀rọ̀ wa máa lẹ́ emotional ni. Alákọ̀ọ́kọ́ àwọn èèyàn ní láti dìde. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin èèyàn tẹ́ bá ní fídíò lọ́wọ́ lọ́jọ́ tí wọ́n ń ju ọmọ tó ń ju gbá tó ń ju àwo kóríyọmí tó débẹ̀ gbogbo nǹkan yẹn ẹ bẹ̀rẹ̀ sí ní post there. Those are the way to help this case. God bless you. Tó bá believe pé nǹkan tí mo sọ kò make sense my dear I'm a learner now ní mo gbọ́n tán mo kàn múnú wọn bá ọgbọ́n tí mo ní mo fi wá sọ fún yín pé wọn ò ní favour kankan tó máa ṣe fún yín ní kọ́tù ó gbà tó lọ́ọ̀yà kan ní issue. Police station is a criminal case ló wà nílẹ̀ wọ́n ti build the case rẹpẹtẹ against it. Bẹ́ẹ̀ ṣe lè help máa àwọn fídíò tẹ́ni lọ́wọ́ àti kẹ́ dìde tẹ́ bá mọ̀ pé ó ti ṣàwọn nǹkan mèremère tó dáa tí àwọn kan inú àwọn kan ò dẹ̀ dùn ẹ dìde ẹ má jókòó. Bẹ́ẹ̀ lọ́rọ̀ Nàìjíríà táwọn pariwo ẹ dìde tẹ́ ṣe ta ló fẹ́ kú èmi nìkan tó bí mi bí ẹ̀dẹ̀ expect pé kó dáa. Case Oriyomi is similar to Nigeria mada. It's similar to my to call Nigeria and the justice Nigerian justice criminal justice system àbí bó lè kọ́. It's similar to it. If you guys don't stand up and you are sitting down and pàdé lórí TikTok, mi náà máa ṣe tán máa bọ́lẹ̀ máa tún lọ síbi kan bí wọ́n ń jó níbẹ̀ máa bá wọn ṣe fàájì. Tó bá pín nǹkan tájọ́ ń ṣe nìyẹn, wọ́n á ṣe ẹ̀wọ̀n, nail it down. Thank you. Ẹni tó bá ní ìbéèrè kò bí mi, mo fẹ́ gbọ́. Ta ló ní question pẹ̀lú nǹkan tó ń sọ yẹn because gbogbo nǹkan tó ń sọ ẹ má jẹ́ pa nǹkan ẹyọ kan tí mi wà agree pẹ̀lú nǹkan tó ń sọ ni pé kò sọ lọ́hùn.
Ọlọ́run wà. But èmi believe wípé ṣe rí Ọlọ́run ó ti fún wa ní common sense, ó ti fún wa ní sound mind. There's a lot of things we need to do ourselves. Ọlọ́run á bá wa fi òǹtẹ̀ sí. But if you don't do those things, then it will be difficult for God to now put òǹtẹ̀ for you. So if they get a good lawyer and gather all evidence, mo gbàgbé láti sọ yẹn, God bless you, Mr. Speaker. Evidence is crucial because Mr. Oriyomi ti bọ́ta pé wọ́n sọ ọmọ wọn ṣe wọ́n mọ̀. Now they need evidence to that effect because anybody can just come out and say anything. Wọ́n ní Oriyomi ní anything tó bá ti sọ. Sister mi. Yes sir. Ṣé bí mo ṣe ń sọ yìí, ẹ mọ̀ nǹkan tó ń dùn mí ni pé tèmi nìkan bá jáde pé mo ti ṣọlọ́pàá rí, ṣe kò ní dá fún yàláyà pé mo ti ṣọlọ́pàá rí. Ṣé mi nìkan mọ́kọ́ máa ṣọlọ́pàá rí? Tọ́rọ̀ tí n bá ń sọ, tí wọ́n bá wà bẹ́ẹ̀ pé criminal case, police station lọ ti ń build against you. Mo ti ṣe bí mo ṣe ń sọ ọ̀rọ̀ mi, mo ń reference ẹ̀. Ẹ má dákẹ́ bí kéèsì babaláwo rí. Tọ́ ni wọ́n lágò mọ́ lórí ní pátí tó lọ ṣe MC. Táwa pretend bẹ́ẹ̀ ni pé kò sẹ́ni tó kámẹ́rà kankan lọ́jọ́ yẹn, pé kò sí kámẹ́rà fún lọ́wọ́ àwọn èèyàn. The same thing, kéèsì gbangba ló ṣẹlẹ̀. Àwọn èèyàn recording kankan. Kí ló dé táwọn èèyàn dákẹ́? People are so gullible up till now. Because there are some people tó sọ pé rọ ni pé kò sẹ́ni tó ju ọmọ. Mo dẹ̀ wọ́n pé máa ń lórí ẹ̀mí àwọn èèyàn ní fóònù lọ́wọ́. Are you telling me pé ọjọ́ pọ̀ tó yẹ àwọn èèyàn kọ́kọ́ recording kankan? That is Nigeria for you. That is Nigeria. Nǹkan tó máa ń bí nínú nìyẹn. Nǹkan tó yẹ ká ṣe kámẹ́rì jáde a fẹ́ ṣe content. Tẹ́ bá ṣe kínní iná ìbú lọ́ máa bú wa. A fẹ́ ṣe ká fi stipulate the fact that if at all ẹ wo oríṣiríṣi àwọn express Benin express Ìgbà kan express táwọn èèyàn ti kú dànù. Are you telling me that no one is responsible? Mo reference ọ̀rọ̀ mi. Are you telling me no one is responsible? Tí Nigeria bá fẹ́ ṣe lè ṣe foundation and scapegoating. Gbogbo àwọn express oríṣiríṣi tí ọkọ̀ ti yí dànù yẹn. Ó yẹ ká lọ máa mú àwọn èèyàn yẹn náà. We are Nigerians, we need to get up on our asses. Tó bá fi lè jẹ́rìí wọn pẹ́rẹ́, ẹ jẹ́ kí n sọ fún yín, ibi tó yẹ ká ti bẹ̀rẹ̀ ìwọ́de nìyẹn. Gbogbo àwọn èèyàn tó ti kú lóríṣiríṣi ọ̀nà yẹn, ó yẹ kó lọ rẹ́kẹ̀tà àwọn èèyàn kó wá responsible. Because bad road, bad governance. Tí bá sọ tí ó bá ti make sense, come on, ìgbà wo la tó fẹ́ make sense síra wa gangan. You are right, sir. Ẹ wà 100%. Because àwọn èèyàn kú ní express road, ní ọ̀rẹ́ road àti Ìbàdàn express road yẹn, ẹ̀mí tó sọnù. Wọ́n ní evidence wa. Mo rí evidence. Tẹ́ bá wo fídíò yẹn dáadáa, fídíò bí tí Alhaji Oriyomi ti gbé ọmọ lọ́wọ́ yẹn, tó ti já aṣọ mọ́ wọn lára yẹn. Tẹ́ bá zoom fídíò yẹn dáadáa, ẹ máa rí máa nǹkan tó ń gbé ọmọ yẹn wọṣọ yẹn lóba. Ó fi ọwọ́ kan fà wá sókè lórí sọ̀rọ̀ lé lórí ẹ máa ṣe voice over lé lórí ẹ bẹ̀rẹ̀ sí ní máa post let me quickly put this out there. For everyone that is close to Mr. Oriyomi, if you're a lover of Mr. Oriyomi, and if you want him to get out of this, the favor you can do for him right now, gather evidences. If you don't know where to take your evidence, take it to Agidigbo. Gbogbo ẹ̀yin tẹ́ bá ní evidence gbogbo nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn. And gbogbo nǹkan tí Mr. Oriyomi ṣe ń bẹ̀ yẹn, all his efforts, what he did in order to, minimize what happened, take it to Agidigbo so that they can go and give it to their lawyer. Because tí gbogbo evidence yóò bá sí lọ́wọ́ wọn tán fi dé kóòtù, nǹkan tá à ń sọ ìkọlà màmá fún bọ́ọ̀lù ẹ̀wọ̀n akọ̀tún máa pariwo lórí social media náà ni. Ẹ dẹ̀ mọ̀ wípé àwọn èèyàn lẹ́yìn oṣù kan á wálẹ̀ lára wa, oníkálukú á bẹ̀rẹ̀ sí ní ṣe ilé ayé ẹ̀ lọ, àwọn ẹni ẹlẹ́ni á máa rùn pàlẹ́wọ̀n. Favour tẹ́ lè ṣe fún wọn báyìí ni gather your evidence. And for those of you tẹ́ lọ́wọ́lọ́wọ́, they need money now, they need good solicitor, they need good adviser. Ṣé ẹ má bínú pé mo dọ́rọ̀ mọ́ yín lẹ́nu ṣé ti gbọ́? Ṣé èèyàn mọ̀ pé gbogbo alágbà ló dé ní délẹ̀ ni? A ò mọ èyí tínú rùn. Ṣé mọ̀ pé program tí Alhaji Oriyomi ṣe yẹ mọ̀ pé ó ń bí àwọn ẹlòmíì nínú? Ó ń bí wọn nínú. Ọlọ́run má mú wa fọ́tà yọ̀ ni. Nígbà tí in tó ṣẹlẹ̀ yìí ti ṣẹlẹ̀ yìí, ó ti di pé gbogbo nǹkan tí Alhaji Oriyomi ṣe, ìgbà yẹn wọn máa mú jáde pé ó ṣe báyìí. Ẹ bá wo live kan tí mo wọ̀ lọ́jọ́ kan, woman kan sọ wípé ẹni tó bá ṣe nǹkan tẹ́nìkan rí, ó máa rí tẹ́nìkan rí ni. Ṣé Naomi ṣẹ̀ ti tẹ́lẹ̀ ni? So gbogbo àwọn nǹkan tó ń sọ yẹn, wọ́n ti mí ni wọ́n sínú tẹ́lẹ̀ ni, wọ́n kàn rí pé wọ́n ti ṣàṣìṣe kó wá fi yẹn mú wọn ní gbogbo nǹkan tó ń sọ. So nǹkan tó fà á nìyẹn gangan tí bàbá yẹn fi sọ nǹkan tó ń sọ. Program tí Alhaji Oriyomi ṣe kò dùn mọ́ wọn ná. Ṣó ti yé yín? Kò dùn mọ́ wọn nù, nǹkan tó fà á nìyẹn. So kò sẹ́ni tí ò lọ́ta lé ayé yìí, àdúrà tá máa gbà fún wọn ni pé kí Ọlọ́run kó kó wọn yọ ni. Àwọn òbí mi ojú kòkòrò ń dá wọn láàmú, àwọn ẹlòmíì lówó lọ́wọ́, bọ̀ torí pé yìí tó ń ṣàfẹ́ gbà yẹn, wọ́n ṣà kó àwọn ọmọ wọn pa àwọn ọmọ nípakúpa. So gbogbo nǹkan tó ń sọ yẹn, àwọn òbí mi náà ní fọ́tò, wọ́n ní fọ́t. Ẹ wo nǹkan tí Alhaji Oriyomi sọ pé ẹlòmíì ti gba nǹkan, ó tún padà wá, ó tún máa wá gba nǹkan mi. So gbogbo nǹkan tó ń gbogbo àdúrà tá máa gbà ni pé kí Ọlọ́run ṣàkó wọn yọ. Mr. Okiki ẹ ṣeun gan. Yes ma. Sisi dúpẹ́. Ma. Ọmọ sọ̀rọ̀ lẹ́kan ní bọ̀rọ̀ Okiki gbọ́rọ̀ kan mọ́ mi lẹ́nu. Ẹ sọ àwọn pọ́ìntì kan, mo fẹ́ mọ àwọn pọ́ìntì dẹ́dẹ́ jáde nínú ọ̀rọ̀ tẹ́ sọ. Ẹ sọ wípé Naomi pé àwọn kan máa rò pé ó disgrace kábíyèsí. Sisi dúpẹ́. Wọ́n rò pé èmi àti yín pé mo rí ni. Pé ó disgrace kábíyèsí. Ok. Sisi dúpẹ́ Sherima. Tá bá ní àǹfààní àti súnmọ́ Naomi. Tí náà bá sọ̀kọ́ tó ń go through nínú bẹ́yẹn fún wa. Bá a ṣe tọmọ tá a ṣe súnmọ́ tá a ṣe tọmọ yìí tá a jẹ mọ àkúrò àdìbò olúwa yìí a máa ní etí ẹ̀ mélòó wọ ẹ̀wẹ̀ fún bẹ́ẹ̀ yẹn. Títí dúpẹ́ obìnrin ni mi kò tó máa rí ibi rọrùn
tó máa rí ibi ilé owó torí ibi tí Naomi wà yẹn gbogbo ló fẹ́ wà níbẹ̀ owó wà ipò wà wọ́n ní money without power is meaningless ó ní owó ó ní power bó tó wá fi lè decide pé òun fẹ́ kúrò níbẹ̀ yẹn ọmọ kékeré tẹ bá bí léèrè àríwí ṣe nígbà míì àwọn obìnrin máa rò wípé kọ̀rọ̀ ayé ó sọ̀dọ̀ kọ̀rọ̀ ọ̀run lọ mọ́mísì ní kọ́lá mi lọ rẹ̀ mí wọn ó máa ń pò ìkọ́pẹ́ dájú kọ́kọ́ léèrè àríwí àwọn tó máa ń rí Naomi lókèrè òkèrè ni wọ́n ń wò wọ́n ní amókò ẹ̀rọ ẹ̀wọ̀ òkèlè ẹ̀wọ̀ ìwòsàn mọ̀ nǹkan tí Naomi gòtù tó sọ pé òun ò ṣe olórí mọ́ kí o tó jáde kó tó fọ́sẹ̀ pé mi ò ṣe kún ìmọ̀ o mi ò fẹ́ kábíyèsí mọ́ á ti rò kó tó ṣe pé ọ̀ní òkèrè nínú ayé they are not angry. Ẹ bá mi mute, thank you. They are not angry that Naomi left Oba. Imagine I get it twisted. I know what I saw. I know what I received. They are not angry that Naomi left Oba. After all, Naomi will not be the first woman to leave the Oba. They are not angry because of that. They are angry because of the way she left. Do you get it? Do you see anybody coming out to say they are angry with that or that Olori? No. But they are saying, even go on social media, you mama ko buy me, go page me because think about it, controversial jungba me, page me. There is another one, maybe it's a page me, there is another one. See mama konti sọ̀rọ̀. Tó ní wípé mama àwọn olóríṣà yẹn ni. Tó sọ wípé Naomi, wípé ṣé ó jẹ́ ojú ọba àbí wọ́n sọ Yorùbá kan, wọ́n no ṣe kíní kan fọba. Wọ́n ní so pé ìjìyà ti wà nípamọ́ tipẹ́. Má gbọ́ tí mama yẹn sọ má gbé sí page mi. Wọ́n ní ìjìyà ti wà nípamọ́ tipẹ́. Wọ́n ní pé ká ní pé ó jẹ́ èèyàn kan tí kò wà ní public ní tó rọra jókòó jẹ́ ni. Wọ́n ní bóyá jìyà yẹn lè má bá. Wọ́n ní lẹ́yìn tí ó embarrass ọba, wọ́n ló tún wá ń fi orúkọ ọba ó fi ń dán lórí social media. Bó ṣe sọ ni mo ṣe ń sọ fún yín yìí o. Wọ́n ní ó ń fi orúkọ ọba dán lórí social media. Ipe lẹ́yìn tó disgrace ọba pé orúkọ ọba yẹn náà ló sì fi ń dán. Ipe so wá rò pé gbogbo àwa máa dán lọ. Ó rò pé òrìṣà kìíní kò ní dá fóun. So like I said, it's not because she left the ọba. It's because they said she came online to divorce the ọba on social media. Nǹkan tó fi sọ mú nìyẹn o. Àti Sisi Dúpẹ́ o, ṣé mọ̀ nǹkan tó ṣẹlẹ̀? Even before then, I was saying it to somebody sometimes because I happened to stay in Akure for a few times where Naomi grew up, had a church before she got married to the king. Mo sọ fún yàn kan mo ní ó ti yẹ kí tó bá lọ quietly tí kò bá sọ fún anybody. Àwọn èèyàn kan máa guess ni pé ṣó wà ń bẹ̀ ṣé kò sí ń bẹ̀ máa rí máa ṣe. It's nobody's business. Secondly, she should have removed his name immediately tó ti mọ̀ pé kò sí kankan rọra yọ quietly tí kò lè sí anybody tó máa tiẹ̀ notice pé wọ́n máa rò pé àbí yóò kọ̀ fi borúkọ church. No, ṣé mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ torí wípé ó ti bọ́ sójú ayé ṣẹ́rí ọba ṣáà àwọn tó bá dàgbà lákùrẹ́ dáadáa wọ́n máa mọ̀ pé ọba Àkúrẹ́ ìyẹn ń pààrọ̀ ìyàwó bí ẹni ń pààrọ̀ aṣọ ni. Even NYSC copper torí ṣọ́ọ̀pù wa ń gbà yín ó wà níwájú ilé ọba gangan gbà yín. Ẹ jẹ́ má bínú sí skul mi báyé ṣe rí nìyẹn ọba ò complain aláwọ̀ olùgbèjà kórí social media. Ó lágbọ̀rọ̀ àwọn tó ń sọ̀rọ̀ yìí ọba ò mọ̀ wọ́n rí o ọba ò rán wọn iṣẹ́ o. Ó lágbọ̀rọ̀ àwọn olùgbèjà ni wọ́n wọ́n pọ̀ lórí social media burúkú. Àìmọye ọba tó fẹ́ kọ́pà tó wá sáàvù lákùrẹ́ ìgbà tọmọ yẹn lọ ta ló mọ̀ nobody knew. But because you kíní ìdá o fẹ́ yọ níná o sì fẹ́ jórúkọ ẹ̀ yọ kúrò yọ queen nìgan dànù. Nítorí ìgbà tó ń sọ pé Portable àti this what's her name I'm like ẹ ṣì ń pè queen ẹ yọ queen kúrò níwájú orúkọ ẹ má fi wọlé. But my point is bóyá ṣe dáadáa bóyá wọn ò ṣe dáadáa ṣebí she has done this thing in Akure, she has done it I think in four other states, but there was no problem. Even tí Ṣèyí Mákindé ò bá fẹ́ ṣe kankan, the fact that everybody ti clamour pé he wasn't a good governor ó máa fẹ́ jókòó lé then fi wọ́n ṣe scapegoat. Exactly. Just fi wọ́n ṣe scapegoat. So that was why I was telling my husband was saying is pé gbogbo ẹjọ́ yìí ò ní lò wọ́n ti gba prosecutor. Our board of trustees, they know what to do. All they need is because it's a thin line between law and good deed. Is a very thin line. As in, you will not know that. Need a good barrister. It's a very thin line. Irú àná mo wo post barrister àwọn tó ń sọ̀rọ̀ mo kọ́ wò báyìí pé ṣẹ́ni náà ló dẹ̀ máa defend àwọn people in a court nítorí Ọlọ́run. And funny thing is only possible kò jẹ́ pé nítorí pé high court wà on break lọ ṣe ni magistrate ṣe dájọ́ okay let them reprimand them kí high court fi open in new year. Ṣé you get but at least kàn ti ẹ̀gbà bail wọn no because they didn't do this thing is but obviously not about wọn náà ní UK bí by no manslaughter kò sẹ́ni tó máa gba bail ẹ̀. nǹkan tí mò ń sọ ọ̀nà gba bail ẹ̀ sísá mi níbi báyìí lásán ẹ̀kan yẹn mo sọ mo ní èèyàn kan fẹjọ́ kan sí mi ní ọ́fíìsì wa ọmọ ẹ̀ ṣubú látòrí stairs ẹ̀mọ́ àwọn ọmọ kékeré ń ṣeré ẹ̀gbọ́n àtàbúrò age 4 and age 2 àbúrò age 2 ó ṣubú ó roll down látòrí stairs ìyá sá jáde ní yàrá ó pe ṣẹ́rí social worker bó ṣe kí wọn. mo 007 I brought you up you went down again. Bí social worker ṣe ń kí wọn ẹjọ́ tó rò lásán
lórí pé bolo wà táwọn ọmọ fi ń ṣeré débi tó fi ń roll down the stairs. But we understand that UK is different. All they need is, aside from prayer, just get a good lawyer. Bless you. That's what I want us to emphasize for them. Ojú àwọn náà máa rí o. Ojú àṣebọ ọní Naomi dákú lẹ́sẹ̀kẹsẹ̀. And I'm like, dákú kí ni? Social media à ń ṣe ìjọba. máa jẹ́mi nìṣó òun ni ohun tí wọ́n ń fẹ́ àti ohun tí wọ́n ń wá. Bí kò ṣe pé a ṣe yìí, wọn ò lè fi wọ́n sílẹ̀. Ọlọ́pàá kan rèé nínú àpéjọpọ̀ àwọn ènìyàn. Ọ̀rọ̀ tó sọ kí ló wí àti pé kí ni ọlọ́pàá yìí gangan kí ló rí.